a máa gbàwẹ̀ ní on the 18 wọ́n rán pọ́nrọ́ṣù o wọ́n rí oṣù o àwọn yóò dúró sùn tọ́sọ̀kòtò rárá wọ́n ti accept wípé a máa gbàwẹ̀ ní on the 18 àtàwọn orúkọ chief imams tí wọ́n wà in support of on the 18 táwọn láwọn fẹ́ dúró sùn tọ́sọ̀kòtò nínú àwọn imam tí wọ́n accept pé on the 18 is permanent látòrí chief imam Edo Ekiti Sheikh Abdul Fatai bàbá chief imam Ado Ekiti Sheikh Jamiu Kewulere bàbá chief imam Ìjẹ̀bú imam Miftahudeen Gbadigesi bàbá chief imam Egba bàbá Sheikh Sadullah Bangala chief imam Ibadan bàbá Sheikh Abdulgani Abubakar Agbatama Kékeré bàbá chief imam Ondo bàbá Sheikh Abdul Hakim Yahyah Korede bàbá chief imam Ọ̀ṣun Sheikh Musa Animasahun bàbá chief imam Ìkòròdú bàbá Sheikh Saifuddin Adimayantọ olówó orí bi tó fi mọ́ bàbá wa Grand Mufti of Yoruba land bàbá wa Sheikh Abdulaziz Ìṣọ̀lá àwọn tó wà in support of on the 18 tó fi wọ́n dórí bàbá wa àgbà Mudirul Markaz Sheikh Abibullah Adam Abdullahi Al-Ilori wọ́n wà in support of on the 18 àròṣù wọn àdó ti sùn sọ́sọ́kótó àwọn tó wà in support of on the 18 àwọn ìmáàmù tó wà in support of on the 18 tó jẹ́ ìmáàmù ilẹ̀ Yorùbá number 1 chief imam of Ọ̀yọ́ wọ́n wà in support of on the 18 àwọn oníkàmáàgì ti sùn sọ́sọ́kótó bàbá wa ìmáàmù Ọ̀yọ́ wọ́n wà in support bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n wà in support bàbá wa chief imam of Lagos wọ́n wà in support bàbá wa chief imam Wo wọ́n wà in support sotiri bàbá wa Ẹ̀mí Ìlọrin ṣéù wallahu yasimuka minan nas àwọn náà retí sùtọ́ Sókótó ṣùgbọ́n lè Yorùbá ń bí táwa ń gbé ó ti permanent àwọn majority la máa tẹ̀lé bàbá wa gbogbo àwọn ìmáàmù wa nílẹ̀ Yorùbá ṣe rí pé majority ni minor làwọn tó support so majority la máa tẹ̀lé àròsù kàpé on the 18 ọ̀rẹ́ máa bẹ̀rẹ̀ on the 17 àmà àròsù nírọ̀lẹ́ lọ́la accept dàbẹ́ kò jù báyẹn lọ yes má gbàgbé ìwọ tó bá ní problem BP or diabetes ètè kàn sí Yahyah Gambari sórí BP tó bá ti ń pẹ́jù lára ó máa yára pààyàn ó máa ń result sí stroke diabetes ní tẹ̀ wọ́n á fẹ́ gbọ́ àdájì náà tẹ́sí àmà jẹ́ra tí wọ́n fi ní ọmọ gẹ́sẹ̀ yẹn àgbọ̀wọ̀ tó confam tí ó kí ọ BP tí ó kí diabetes wallahi azim tí mo jogún bá lé yes kẹlẹ̀ kọ́fà kẹ́ mo jogún bá ní àdóńlé kò kí ṣeré ṣé máa fi wéyìí ọ̀nà gbogbo iná mà ẹni máa pé wéyìí yóò rí dèsí ìyá bàbá yá àtijọ́ ni wọn náà kọ́ ó lè rí ìwé ìmọ̀ láyé nsìn níbo ló ti fẹ́ rí àwọn ọmọ tó fẹ́ 1999 gan àbá wúwo ìláyé yes yóò kí ọ BP yẹn permanent yóò kí diabetes yẹn permanently lórí BP àti diabetes yẹn wọ́n yàrá pààyàn tó bá tún pẹ́jù lára oríṣiríṣi nǹkan ló máa cause yes àgbóhùn àbí tí ó kí ọ̀rìn yẹn ká ti ṣe fáwọn èèyàn tó níye wallahi azim ohun tí wọn bàbá wa yá àtijọ́ wa ń lò pé báwọn ìbò dé ni kódà ìwọ ọkùnrin tó kó ẹ bá kéré jọjọ orí ẹ lọ ó wà ní 38 going to 40 50 ó kó ẹ wá dàbí okó sáìsì ọmọdún 5 ọmọdún 6 àgbóhùn àbí tó pọ̀ fún àtó jẹ́ kí ọmọ ọkùnrin ẹjọ́ dáadáa tó bá dẹ̀ tí wọ́n dé sáìsì tó bá fẹ́ permanent nínú oníṣẹ́ rẹ̀ fẹ́ tètè kàn sí Yahyah Gambari báyìí ìwọ obìnrin oní fibroid àgbóhùn kí fibroid yẹ pé 5 kó omi jọ wà láìkálẹ̀ wà á bì dáa tètè mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 09021975321 09021975321 09021975321 tó bá wọlé ti gẹ́tì mi orí WhatsApp wà ti gẹ́tì mi.